Kíni mo ṣe? Kíni mo ṣe? Kíni mo ṣe? Mo kí wa kú ojúmọ́ o, mo sì kí wa káàsán, mo kí wa kí ìyálẹ̀ta, mo kí wa kú àṣálẹ́, ẹ̀ka alẹ́ léyìí o. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ ń fún òótọ́ ọ̀nù jáwé àtẹ̀yin tẹ́ ń fi òótọ́ ọ̀nù wàgbò ọ̀dẹ̀ ọ̀dà bí. Bùwọ́ omi láàmú agbọ́nú léyà nígbọ́ bùwọ́ àgbo o, ara òní ni wá o, á dára fún wa o. Wọ́n ní bàdàn bá roko é bọ̀ wálé, bàdàn bá roko é bọ̀ wálé ni. A máa lọ rí, a máa bọ̀ rí o. Tó ẹ jẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́. Àwọn àgbà àtijọ́ ọlọ́gbọ́n àtinúdá tí wọ́n máa dá pé kọ́wọ́ má yọ̀, ìtumọ̀ kọ́wọ́ má yọ̀ ní kí kéèyàn má tawọ́ ná, kí oore ó máa bá oore, kásìkì ó máa bá àsìkì, ká pé èèyàn má mẹ́gbẹ nígbà kọ̀ọ̀kan. Ẹ bá mi dán àsìjẹ yìí wò, gbogbo ẹnu tó bá jẹ kò ní gbòdì lára yín. Tí a bá ń jẹ àsìjẹ yìí, yìí máa jẹ́ kí nǹkan èèyàn máa ṣe pérépéré. Èyí dáa fún oníṣẹ́ ọwọ́, ẹni tí ń rajà oko, ẹni tí ń rajà àjòkó, ẹ ṣe é, ẹ gbìyànjú ẹ ṣe é fúnra yín, kẹ́yìn náà máa fi ṣàgbégi ara. Kíni mo ṣe? Káwa ayé mi ń dènà mí. Ẹ̀yin abiyamọ lọ́run. Ẹ lọ́ọ́ bá mi wá ewé tanápajé, ẹ̀wà kó ṣe díẹ̀, tanápajé, ẹ̀wà kó ṣe díẹ̀. Àwọn míì á pè é ní tanágbowó, àwọn àmì àtẹ̀wọ́n á pè é ní pàjẹ́polóògùn, òun náà ni wọ́n tún ń pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ rẹ̀ tí tó gbajúmọ̀ jù òun ni tanápowó. Ẹ já ewé rẹ̀ tútù mìnìmìnì, ẹ sì já ẹwà egbò rẹ̀, ẹ wà á sí. Ewé ajé, ewé sáwéré pèpè tútù. Ẹ rí tẹ́ ẹ bá rí ewé sáwéré pèpè yìí, ẹ gbìyànjú ẹja tòun tìtànà rẹ̀. Iṣu tanápọwọ́ tẹ já ewé rẹ̀ yìí kẹrí pé ẹ wá egbò rẹ̀ sí. Egbò òdì rẹ̀ là ń pè ní iṣu òdì rẹ̀ o. Ẹ gbọ́ mi yé dáadáa. Ewé tanápọwọ́ tẹ fẹ́ lò yìí, tẹ́ sì lo ìtànà rẹ̀ yìí, ẹ rí i pé ẹ wá egbò òdì rẹ̀. Egbò òdì rẹ̀ là ń pè ní iṣu òdì rẹ̀. Ewé gbégbé tòun ti iṣu òdì rẹ̀. Ẹ gbọ́ tàǹgìrì tó kajé dáadáa, èyí tí ìtumọ̀ tó kajé ni pé tí funfun ara rẹ̀ tó pọ̀ wúníwúníwúní dáadáa, ẹ wà á há ẹjọ́ pọ̀, ẹ wà ẹ lọ ata àjọsìn níwọ̀nba pẹ̀lú ìyìrè níwọ̀nba, omi àgbọn là á fi sè é. Kò tán síbẹ̀ o, kò tán síbẹ̀ o. Èlò rẹ̀ ti pé okùn kan méjì ń bọ̀ ń fún wa pé. Ẹ̀yin abiyamọ lọ́run. Ẹ fojú àánú wa abiyamọ ayé. Ẹ tọ́jú ẹyẹlé funfun mìnìmìnì. Èjìgbẹ̀dẹ̀ ẹyẹlé kọ́ o, èjìgbẹ̀dẹ̀ ẹyẹlé, ọmọ ẹyẹlé ni wọ́n pè bẹ́ẹ̀. Ẹyẹlé tó tóbi dáadáa, kọ̀kabó, kọ́sà ti jẹ́ ẹyẹlé tó funfun pìn. Ẹ mú ẹyẹlé yìí kẹ́ ṣàdúrà sí lóye, ẹ ṣàdúrà sí dáadáa, ẹ ṣàdúrà sí dáadáa. Ẹ bá ti wá ṣàdúrà sí dáadáa tán, ẹ pa á sínú ìsasùn, ìsasùn tuntun là á lò. Ẹ dù sínú ìsasùn kẹ́jẹ̀ rẹ̀ ó wà ńbẹ̀. Tí ẹ̀jẹ̀ rẹ̀ bá ti wà ńbẹ̀, ó yá kẹ́ wù í, ẹ gé sí ọ̀nà mẹ́rìndínlógún.
ẹ jẹ́ tòun torí ni ṣe rí ẹsẹ̀ rẹ̀ tí ẹ bá gé ẹsẹ̀ rẹ̀ bí ọmọ ní ẹsẹ̀ rẹ̀ ó ní bá àti ṣèwọ̀n ńkọ́ yín bẹ́ẹ̀ ti ṣèwọ̀n náà ẹ jẹ́ n kọ́kọ́ yanjú eléyìí tán ìgbà tẹ́ ẹ ti gé ẹyẹlé yìí sí mẹ́rìndínlógún ọ̀pọ̀lọpọ̀ edé pupa edé yàn pọ̀ ẹ kó sí ẹ̀yin èèyàn mi ṣe rí ṣe mọ̀ pé omi àgbọn ó wà nínú omi àgbọn ní ọ̀jẹ̀ omi tí ó wà nínú àṣejẹ yìí o ẹ fepo sí tọ́ ọ bá jẹpo fepo sí tọ́ ọ bá jòróró sí ṣùgbọ́n èyí tó fi lo òróró ní tèèbó ó fi ń da kó lo òrí lọ́dà ìwọ tọ́ ọ bá lè lépo lórí gbówó òfin magí sí ẹ wàá fèrú sí irú gbọ́dọ̀ wà ńbẹ̀ o lè jẹ fúnjọ́ méjì ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta àṣejẹ yìí tọ́ bá jẹ́ àárọ̀ kùtùkùtù lọ́kọ̀ jẹ́ o lè fi jẹ kọ́ o lè fi jẹ bà o lè fi jẹ fùfú o lè fi jẹ lágbàá ohun tó wù ọ́ ni o fi jẹ ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta tẹ́ fi jẹ tán láàrin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó wá jẹ́ ìmásùnmọ́ obìnrin wo obìnrin náà má gbà kọkùnrin láṣepọ̀ pẹ̀lú rẹ̀ ṣe wá rí àtẹ́lẹsẹ̀ ẹyẹlé yìí méjèèjì ẹ fòdìdí atari kan kún kẹ́ ṣàdúà sí ẹ wàá dá àjẹ lẹ́ẹ̀kan náà ẹ fi omi tútù lò ó àti ẹ fi lẹ́píìkì míìkì àfi lò ọ̀rẹ́ mi gédégédé kì í jẹ́ kankan dáwọ́ dúró oore ọmọ wọnú oore wà fún ọ ni dánwò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àṣejẹ yìí dáa àmọ́ Ọlọ́run ọba tó lewé tó le gbò ọlágbára jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ dáadáa gẹ́gẹ́ bí mo ṣe wí o ewé ìtànà pàjé pẹ̀lú ìtànà rẹ̀ a sì wá egbòdì igi ìtànà pàjé yìí egbòdì rẹ̀ náà ní ṣùdí rẹ̀ ewé ajé ewé sáwéré pèpè àti ìtànà rẹ̀ kò níye ewé gbégbé pẹ̀lú iṣùdí rẹ̀ náà níjẹ́ egbòdì rẹ̀ àgbọ̀ tàǹgìrì ẹ hà lára tẹ bá ha tàǹgìrì lára ẹ lọ ata àjọsìn kò níye ìyèrè kò níye ẹ wàá sè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọrú mo ní tó o bá jẹ òróró o lè fòróró ṣe ṣùgbọ́n fi ń da gẹ́gẹ́ bí wàá ṣe kọ́ ni pé kéèyàn ó fòrí sè é ọ̀dà àjòróró lọ epo àtòróró àbí àti òrí òun ló fi dáa jù òrí pé méjì o òrí àmọ́ ń bẹ òrí gidi ń bẹ o òrí gidi ni àìlò òrí àmọ́ fún o àwọn tó bí wa bí wọ́n ti ṣe fáwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ rè tọ́ bá nínáwó tó fẹ́ ṣe gba lura kódà bí ìnáwó rẹ̀ kújọ́ méje gba lura tọ́ bá lọ́jà tó fẹ́ tà bóyá òun ṣòwò ní ọ wà láàrin àwọn kìnìún èèyàn láàrin ọjà máa lo sẹ́yìn kọ́ máa gba lọ èèyàn lè máa ṣe lẹ́ẹ̀mejì lóṣù bẹ́ẹ̀ ni iṣẹ́ tó dáa ni mo ní jíjẹ rẹ̀ ọ̀kọjá ọjọ́ mẹ́ta bó sì wò ó lè jẹ́ tán lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ni ẹlòmíì lè tó béèrè pé àgbọn tá a bá lomi inú rẹ̀ wọ́n lè pẹ́rù àgbọn wo ni torí pé àwọn èèyàn mi níbẹ̀ náà Yorùbá wọn ó pín sí yẹ́lẹyẹ̀lẹ àgbọn gbígbẹ ni o kì í ṣe àgbọn tí wọ́n mu o àgbọn gbígbẹ tí tó jẹ́ pé a fọ tó yẹ pé tá a bá fọ omi inú rẹ̀ kìí ṣe omi èyí tẹ́ ẹ̀ máa mu o omi èyí tí wọ́n ń tà kí tẹ́ ẹ̀ máa mu kọ́ o kẹgbọ́n mi yé dáadáa o èyí tẹ́ ẹ̀ máa mu ẹ mọ̀ pàgbọ́n tí ò gbó nìyẹn èyí tó gbẹ tó gbó korokoro òun là á lò kò sẹ́ni tí ó lè jàgbọ́n yòókù tó bá kù wọ́n gan lè jẹ́ mbẹ́ kò sí nǹkan kan tí ó sì ọ́ mo ní tẹ́ ẹ bá wá jò tẹ́ ẹ bá wá ṣe ìtọ́ pé àtẹ́lẹsẹ̀ rẹ̀ ẹ̀fọ́dìdì àtàrí kan kún àáfilẹ̀ píìkì ló míìkì tàbí omi lásán àáfi lò gbogbo ẹni tó bá lò kò ní gbòdì lára yín èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà +234803298 +2290154651928 Ọlọ́run tí wàá ní o ṣe má sì tọ̀tá wa tíṣà yìí bá tẹ̀ ọ́ lọ́wọ́ tó o bá pín fáwọn èèyàn kò ní jẹ́ fún ọ ẹ pín kọ́kálé kọ́kàkù ire o ire kàbìtì.